ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá ìjọ Saint Peniel Atan ìjọ mọ̀mọ́ wòlíì Bello Catherine ìyá Rosette Elepo ló ti ṣe àjọ̀dún ìdúpẹ́ ọdún kẹtẹ̀lá ìdásílẹ̀ ìjọ Ọlọ́run tó ń gbèrú sí i lójoojúmọ́. Ẹsẹ̀ kò gbèrò nínú àjọ̀dún ọpẹ́ yìí pẹ̀lú àwọn olùṣọ́ àgùntàn ìjọ Ọlọ́run láti ìlú Ìpòbẹ́ Àjáwèrè àti káàkiri ilẹ̀ Nàìjíríà. Arákùnrin arábìnrin nínú ètò wo ni ìwọ wà? Tito tẹ́mẹ̀. Nínú ẹgbẹ́ akọni ni ìwọ wà ni. Àjìgbẹ́mẹ̀ àti à. Ó ń ṣe pẹ̀lú òtítọ́ ọdún ni. Àbíbá ẹ̀kọ́ nu gbogbo. Àbí òun ṣojú ṣáájú. Àbí ànúkúta àwọn. Àbí nínú àwọn mọ̀mọ́ méje ni. Àbí tó màmá dà mí. Àbí àwọn tó ń ṣe ìgbàsákoso láàrin àwọn mọ̀mọ́ mi ni. Àbí mẹ́lẹ́ tó gbọ́dọ̀ kó sọ́dọ̀. Ẹ ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan ni àbí. Ẹ tẹ́ báyà tètè mẹ́. Ẹ ṣe pẹ̀lú òtítọ́. Àbí àbíbá ẹ̀kọ́ nu gbogbo. Òtítọ́ ni Ọlọ́run yìí. Ọjọ́sẹ̀ ogúnjọ́ oṣù kẹta ọdún 2022 nínú ìjọ Saint Peniel àwọn alága káàkiri ìlú Ìpòbẹ́ káàkiri ìlú ló mú ọpẹ́ wá láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run Ọ̀ṣọ́fà lórí oore rẹ̀ tí kò lóǹkà. Ijó, orin, ọpẹ́, ìlù àlùjó àti ayẹyẹ ìdùnnú tó ṣubú láyọ̀ nínú ìjọ Ọlọ́run Saint Peniel Atan. Adúpẹ́ o, adúpẹ́ lẹ́dọ̀ Ọlọ́run Ọ̀ṣọ́fà o. Gbogbo àwọn àgbààgbà ìjọ mímọ́ pátápátá lẹ́tẹ̀ àjàṣẹ́ títí dé mẹ́kọ́ títí wọ́n débí lọ́wọ́lọ́wọ́. Adúpẹ́ lẹ́dọ̀ wọn. Gbogbo àwọn ará ìwà wọn láti Kétu, láti mẹ́kọ́, láti gbogbo ìlúkìlú, láti Kálábí. Ayọ̀ ẹ̀wọ̀n mú débí, ayọ̀ náà wọ́n mú ra ilé. Àwọn àgbààgbà ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá ló péjú pésẹ̀. Lára àwọn alága ọjọ́ náà ni Alájà ìyá NIKÈ olórí láàfin Honorable SÉFOU FAGBOHOUN tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ láti kópa nínú kíkọ́ ilé Ọlọ́run ńlá tó ń lọ lọ́wọ́ nínú ìjọ Saint Peniel Atan. Àdúrà ìyá ìjọ Ọlọ́run Bello Catherine àti gbogbo ọmọ ìjọ ni wípé oníkálùkù àwọn alága àti gbogbo àlejò tó péjú pésẹ̀ ní orí rẹ̀ gbà lọ́wọ́ Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ìpàdé tó di ọdún tó ń bọ̀.